kògó báyìí ni wọ́n ń gbóhùn alágogo dùgbẹ̀dùgbẹ̀ báyìí ni ta kèrègbè. Àkànbí pọlápọlá báyìí ni wọ́n ń gbóhùn bàtà lákọlákọ là á gbóhùn lu àgẹ̀rẹ̀. Mo kákọ mo kábo mo kọ́mọdé mo sì kágbàlagbà. Àkànbí agbólóhùn bí ọ̀jẹ̀. Orí èèyàn kan fọ̀rọ̀ kan ṣọwọ́ sí mi. Wọ́n ní ẹ dákun ta ló jowú jù nínú ọkùnrin àti obìnrin. Who is most jealous among the both sex? Ta ló jowú jù láàrin ọkùnrin àti obìnrin ni. Àwọn apá kan ní ọkùnrin ni, àwọn apá kan sì lóbìnrin ni. Wọ́n ní bẹ́ẹ̀ bá wo gbogbo lé lónìí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti bi ìgbónára àbí owú. Ó fọkọ rẹ̀ májèlé jẹ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti bi owú. Ó là nǹkan mọ́kọ rẹ̀ lórí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti torí owú ó sì kó kúrò ní ọkọ. Ṣé bẹ́ẹ̀ lórí tóbìnrin ló lówú jù àbọ́kùnrin? Ọ̀rọ̀ yìí ni mo fẹ́ jẹ́ kájọ gbàyẹ̀wò ká sì jọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ òun làákàyè ń bẹ̀ wípé ta ló jowú jù nínú ọkùnrin àti obìnrin. Àkànbí ẹ ti mọ̀ yìí pé wọn ò ní gbè lẹ́yìn ìka kan láyé. Sàn Laarin ajénímú ní pẹ́kọ́rọ́. Ẹ̀yin ìyá wa pápájẹ́yìn lẹ jowú jù àkùkù mọ̀. Ẹ̀yin bàbá wa bó bá sì já wa la jowú jù àjọ mọ̀. Àmọ́ lọ́dọ̀ tèmi mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí mo wò wípé ta ló jowú jù láàrin lọ́kùnrin àti obìnrin, láàrin lọ́kọ lábo. Mo wá gbàgbàdo mo wò. Ibẹ̀ náà ni mo ti wá rí wípé bàbá ní tanra wa jẹ tá a sì ní parọ́. Ọkùnrin ló ní owú, obìnrin ló ní ìgbónára. Ọkùnrin ló lówú, obìnrin ló ní ìgbónára. Ẹ jẹ́ àṣẹ àwò òrìṣà jẹ́ ń pé méje obìnrin ò dénú lóòótọ́. Àmọ́ ohun tọ́pọ̀lọpọ̀ obìnrin ń gbà ọkùnrin ò lè gbarú ẹ̀. Tá a bá wò ó ọkùnrin a máa níyàwó méjì. Ká ẹ tó lè gbọ́ pé obìnrin ó lọ́kọ méjì. Bí èyí bá ṣe pé orí àwọn ọkùnrin tí bá ń fẹ́ òun bá gbálẹ̀ àbí nǹkan míì bá ń bẹ́ẹ̀ ẹ lè róbìnrin kó wà nínú ilé kó gbé ọkùnrin méjì sínú ilé kó pè wọ́n lọ́kọ. Èkíní nínú tá a bá tún wá wò dáadáa àìmọye ilé tí ìyàwó ilé tó ká baálé ilé rẹ̀ mọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ tá a mọ̀ sí sales girls. Síbẹ̀síbẹ̀ ọmọ ọ̀dọ̀ ni wọ́n lé lọ o wọ́n sì ń padà ń fẹ́ra wọn. Wá bí mi baálé ilé mélòó ní ọ̀ka ìyàwó rẹ̀ mọ́dọ̀ dírẹ́fà àbọ̀dọ̀ mẹkáníkì àbọ̀dọ̀ gateman tí wọ́n sì rọ́rọ̀ yìí parí tí ó sì tán tí wọ́n tún máa jọ fẹ́ra wọn lọ. Ìbéèrè mi nìyí tá a bá tún wá wò ó ká tún ṣe gàyà ta ní mọ́ ń láǹfààní tí mọ́ ń fún mágùn sára oko obìnrin. Ọkùnrin ni mélòó ọmọ tá à ń bẹ nínú ìgbéyàwó tọkùnrin bí síta tó sì mú wá nínú ilé tíyàwó gbà á. Ṣé ìyàwó wa lè wà nínú ilé wa kó wá sọ fún yín pé òun bímọ òun lóyún fọkùnrin kan ta ọkùnrin ó sì gbà á? Láyé kò ṣẹlẹ̀ rí. Ló fi jẹ́ pé ọkùnrin ló lówú, obìnrin ló ní ìgbónára. Ẹjá máa bọ̀ ẹjá wọ àwọn nǹkan tẹ́lẹ̀dùnmarè dá gẹ́gẹ́ bí dábà. Tá a bá ní àkùkọ ẹdìyẹ tó jẹ́ ẹyọ kan tá a ra bo ẹyọ kan tì í tí wọ́n jọ ń ṣe lọ́kọ láyà fúnra wọn. Mákùkọ ẹdìyẹ ìbá ṣe kọ́kọ́kọ́kọ́ obìnrin yìí ó ní baálé mi ó ti dé yóò nàrà á lẹ̀. Bá a bá láǹfààní tá a bá ra bo mẹ́rin wá sí i. Ó rí wọn ò tún jọ máa jẹun wọn ò jọ máa bímọ. Tẹ ẹ bá rí ibi táyè bá ti gbà wọ́n ẹdìyẹ míì àwọn abo yóò jọ máa yẹ́yin papọ̀ wọ́n sì jọ máa tọ́mọ ni o. Ẹ wá lọ ra àkùkọ ẹdìyẹ kan wá lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti lábo márùn-ún tákùkọ ẹdìyẹ yìí ń gùn wọ́n níjọ́ ẹ bá ra àkùkọ ẹdìyẹ míì dé ẹ mọ ohun tí ó ṣẹlẹ̀ níjọ́ náà. Ká tó wí ká tó fọ̀ àkùkọ ẹdìyẹ yìí yóò ti mú ìtẹ́ ẹmúdé yìí yóò máa ṣàlógbé láti jẹ́ kórè ẹ̀ ó ṣẹ̀jẹ̀ kéṣiṣẹ́ ó lè máa kùn lórí káwọn abo lè máa wò wípé akọ eléyìí olóòórùn ní elégbò ni. Ta ló kọ́ àkùkọ ẹdìyẹ láti máa jowú wípé wọn kì í bóun gùnyàwó? Túmọ̀ bọ̀ lọ́dọ̀ mi ìwọ tó ń gbọ́ mi. Ẹ jẹ́ á ní àgùntàn ká ní àgùntàn ẹyọ kan ká sì ní àgbò ẹyọ kan kí wọ́n máa jọ gunra wọn. Wọ́n jọ máa gbé
bẹ́ẹ̀ bá láǹfààní tẹ́ ẹ bá ra àgùntàn míì wá àwọn àgùntàn yìí wọ́n ò tùjọ mọ́ wọ́n tẹ̀léra wọn gbúrúrú àmọ́ ń jọ́ tó o bá láǹfààní tó o lọ láǹfààní tó o ra àgbò wálé bọ́ ọ bá ti mágbò yìí dé àgbò tí ń bẹ lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò láǹfààní yóò kọ́kọ́ gbẹ́nu síbi ìtọ̀ báyìí bọ́ bá ti gbẹ́nu síbi ìtọ̀ yóò ṣe mú gógó báyìí láti máa jẹ́ kí ó máa sọ fáwọn abo yòókù pé ẹ má jẹ́ ògùn yín o abẹ́ rẹ̀ rùn ta ló sọ fún àgbò láti máa yẹ̀yẹ́ ìkejì lọ́dọ̀ àwọn abo bọ́ bá wá ṣe bẹ́ẹ̀ tán ohun tí ó kọ́kọ́ ṣe ni yóò jà níwò ẹ̀gbẹ́ wípé bí àjọjà kí ló wá ńlẹ̀ yìí ta ló sọ fún àgbò wípé kí wọ́n máa jowú ara wọn la fi sọ fún yín pé akọ ló lówú obìnrin ló ní ìgbónára yá wá lọ sínú Lion Kingdom gbogbo ẹni bá mọ̀ tán Lion Kingdom kìnìún olólàájú ọba ẹyọ kan ní máa ń bẹ níbì kan ni wọ́n fi máa ní kìnìún ó búramúramù bí kìnìún bá búramúramù bọ́ bá bímọ lọ́jọ́ tọ́mọ yìí bá ti tó ọkùnrin tó ti di pé fẹ́ máa lé àwọn abo tí ń bẹnu ọgbà akọ tó jẹ́ bàbá rẹ̀ yóò lè dànù wípé ṣé tiẹ̀ síwájú o lẹ́tọ̀ọ́ láti máa bá mi bá wọn pé obìnrin bá sùn bí yìí ta ló fún láyọ̀nù ní orientation yìí láti yóò mọ̀ wípé ọkùnrin lòun òun ò lè gbà kí wọ́n mọ bóun gun abo ìyẹn òun wá kéré o wá rí akọ tí wọ́n lẹ́kọ̀ọ́ tó jẹ́ akọ láyọ̀nù yìí kìnìún yìí bọ́ bá dé tẹ́rítìrì míì yóò láǹfààní láti jà fitafita ogun ni wọ́n máa ń jà kí wọ́n tó gba tẹ́rítìrì bọ́ bá wá jà ń bẹ̀ bọ́ bá láǹfààní tó jagun ṣẹ́gun yóò wá búramúramù pé wúú èmi ní kìnìún èmi lọ́ba nílùú bí yìí ó rí kìnìún mi ò gbọ́dọ̀ débì yìí ọba ń bẹ níbí èyí tó wá jẹ́ kàyéfì ni wípé gbogbo ọmọ tó bá bẹ̀ tó jọmọ kéékèèké tí wọn ò tí ì dàgbà yóò pa wọ́n yóò jẹ́ ọmọ mọ̀ pé ẹ̀jẹ̀ bí òun kọ́ leléyìí wá bí mi ta ló jẹ́ kó mọ̀ pé owú ni ló fi jẹ́ wípé obìnrin ìgbónára ni wọ́n ní ọkùnrin àwa la lówú ẹ̀yin bàbá mi tọrọ yìí bá ta bàyín ẹ má bínú o ẹja àjọlọ túnlẹ̀ ṣe ni mo fi ń jẹ́ ó yé wa wípé ọkùnrin ní máa ń lẹ mágùn lẹ̀ fóbìnrin ọkùnrin ló máa ń bà lórí obìnrin tétété bóbìnrin bá fi lè bà lórí ọkùnrin tétété ó ti dàṣẹ́wó ó rí àìmọye ìyàwó tó mọ̀ yìí pé baálé ilé òun ó bọ̀rẹ́ òun sùn rí bẹ́ẹ̀ ni wọ́n jọ ń ṣe lọ wá bí mi baálé ilé mélòó ló lè gbà wípé ìyàwó òun ọ̀rẹ́ òun bá sùn rí tí ó sì máa fẹ́ lọ àkànbí gbogbo èyí náà fún gbogbo ẹni bá ní làákàyè kó fi ṣòdiwọ̀n ayé ẹjọ́ ẹja mọ̀ láìkì ká mọ̀ subscribe ká sì mọ̀ share àkànbí gbogbo èyí náà kájọ tó fi kọ́gbọ́n ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin màmá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò.